ṣeéṣe kí owó epo rọ̀bì ó tún ti lọ sókè o fún bí Ààrẹ Donald Trump tún ṣe kéde pé orílẹ̀-èdè Amẹ́ríkà yóò ṣèkọlù míì tó lágbára sí Iran. Àbájáde àbẹ̀wò Ààrẹ Tinubu sílùú Jos rèé o, fífi ẹ̀rọ ayàwòrán egberun marun 5,000 sáwọn ojú pópó àti gbígba egberun kan àwọn ẹ̀ṣọ́ asogbo láti lọ́wọ́ sí ètò ààbò ìlú náà. Nọọsi Akẹkọ kan jẹ́ dídádúró fún fídíò tó gba orí ayélujára kan, èyí tó tú àṣírí bí kò ṣe síná, omi àti ẹ̀rọ agbẹ́mìíró oxygen lọ́gbà ilé ìwòsàn Enugu General. Ẹ fura o, Èkó ni àrùn HIV pọ̀ sí jù ní Nàìjíríà. Èèyàn 2,298 ló ti ní láàrin oṣù mẹ́ta àkọ́kọ́ lọ́dún 2026. Àjọ NDR ló pariwo ẹ̀ sí gbòòrò ayé. Àwọn onígbàgbọ́ káàkiri àgbáyé ṣe ìrántí ọjọ́ tí wọ́n kan Jésù mọ́ igi àgbélébù tí a mọ̀ sí ọjọ́ Ẹtì Rere, Good Friday. Wọ́n tún sọ sẹ́ẹ̀ láabi wọn o. Àwọn agbébọn jí ọ̀pọ̀ Olùgbé-ilu Sokoto gbé bí àwọn ọlọ́pàá ṣe gùn lé iṣẹ́ ìdóòlà ẹ̀mí. Gbogbo àwọn tó ń ṣekú pa àwọn èèyàn nílẹ̀ Nàìjíríà yẹ kán fojú winá òfin ní Kanmokobo. Pasitọ Enenche ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ó ṣeéṣe kí owó epo rọ̀bì ó tún lọ sókè o fún bí Ààrẹ Donald Trump tún ṣe kéde pé orílẹ̀-èdè Amẹ́ríkà yóò ṣèkọlù míì tó lágbára sí Iran. Ààrẹ Trump sọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan lásàálẹ̀ ọjọ́rú Wednesday láti iléeṣẹ́ ìjọba Amẹ́ríkà White House. Trump rọ àwọn orílẹ̀-èdè tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Amẹ́ríkà wípé kí wọ́n fi ìgboyà gbé epo rọ̀bì wọn gba ọ̀nà orí omi òkun Strait of Hormuz, èyí tí Iran ti gbé tìpa látàrí ogun tó ń lọ lọ́wọ́ láàrin Israel, Amẹ́ríkà àti Iran. Trump kò sáì fi ìdí rẹ̀ múlẹ̀ pé Amẹ́ríkà kò nílò láti gbé epo rọ̀bì wọn gba ọ̀nà Strait of Hormuz tó wà ní Iran. Ọ̀pọ̀ òǹwòye ló ti sọ pé púpọ̀ nínú ọ̀rọ̀ tí Trump sọ lálẹ́ ọjọ́rú Wednesday ni ó ti mẹ́nubà tẹ́lẹ̀. Iye tí wọ́n ń ta àgbá epo rọ̀bì kan ti di $106 lẹ́yìn tí Ààrẹ Trump sọ ọ̀rọ̀ tó ti sọ tán. Bákan náà ni ọjà kátàkárà epo rọ̀bì ti já wálẹ̀ lẹ́kùn Asia àti láwọn orílẹ̀-èdè tí wọ́n ń ra epo rọ̀bì láti ẹkùn Middle East. Ẹ̀wẹ̀, agbẹnusọ fún ilẹ̀ Iran náà ti wá ṣèkìlọ̀ pé ó ṣeéṣe kí Amẹ́ríkà tún ṣèkọlù tó lágbára sí orílẹ̀-èdè náà lóòótọ́ gẹ́gẹ́ bí Trump ṣe wí. Ṣáájú kí Trump tó sọ̀rọ̀ ní iléeṣẹ́ Iran tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ti sọ pé kò sí òtítọ́ nínú ọ̀rọ̀ tí Trump sọ pé Iran ti ń béèrè lọ́wọ́ Amẹ́ríkà pé kí wọ́n jẹ́ kí ogun omi. Ogun tó ń ṣẹlẹ̀ ní Iran ọ̀hún náà ti ń fa ìyapa láàrin ẹbí lórílẹ̀-èdè Iran. Bí àwọn kan ṣe faramọ́ kí ogun náà tẹ̀síwájú, làwọn míì gbàgbọ́ wípé kò sí nǹkan gidi tó lè jáde nínú ogun tó ń lọ lọ́wọ́. Kókó ọ̀rọ̀ tí Donald Trump sọ lórí ogun tó ń lọ ní Iran náà ni ọ̀pọ̀ akọ̀ròyìn ti sọ pé àwọn nǹkan tí Trump ti sọ síwájú náà ló tún sọ padà nínú ọ̀rọ̀ rẹ̀, èyí tó tún sọ lálẹ́ ọjọ́rú Wednesday. Kókó nǹkan tí Ààrẹ Trump sọ ni pé iléeṣẹ́ ọmọ ogun Amẹ́ríkà yóò parí iṣẹ́ tó ń ṣe ní Iran láìpẹ́. Ààrẹ Trump ní láàrin ọ̀sẹ̀ 2 sí 3 tó ń bọ̀ tí Iran kò bá ti ṣe ohun tí ó yẹ, ìkọlù náà yóò wáyé. Ààrẹ Amẹ́ríkà tún kéde àwọn orílẹ̀-èdè tó ń gba epo rọ̀bì láti ẹkùn Middle East wípé kí wọ́n lọ fipá gba ọ̀nà Strait of Hormuz. Trump tún sọ pé kí irú àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ máa ra epo rọ̀bì lọ́wọ́ Amẹ́ríkà. Trump ní Iran ti fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe nǹkan ìjagun olóró kí Amẹ́ríkà tó ba ibùdó nǹkan ìjà olóró wọn jẹ́. Ààrẹ Amẹ́ríkà tún sọ pé tí Iran kò bá lè fẹnukò nínú ìjíròrò pẹ̀lú Amẹ́ríkà láàrin ọ̀sẹ̀ 2 sí 3 sí àkókò yìí, Amẹ́ríkà yóò ṣèkọlù sí ibùdó àmúṣagbára Iran. Bẹ́ẹ̀ ni kò dín ní ìdá 20% epo rọ̀bì lágbàáyé tí ọkọ̀ ojú omi agbépo ń gbé gba ọ̀nà Strait of Hormuz tó wà ní Iran. Iran sì ti gbé ọ̀nà Strait of Hormuz ti pa látàrí ogun tó ń lọ lọ́wọ́, èyí tó ti jẹ́ kí owó epo rọ̀bì lọ sókè káàkiri àgbáyé. Àbájáde àbẹ̀wò Ààrẹ Tinubu sílùú Jos rèé o, fífi ẹ̀rọ ayàwòrán egberun marun 5,000 sáwọn ojú pópó àti gbígba egberun kan àwọn ẹ̀ṣọ́ asogbo láti lọ́wọ́ sí ètò ààbò ìlú náà.
Ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti bá àwọn èèyàn ìlú Jos, olú ìlú ìpínlẹ̀ Plateau, kẹ́dùn lórí ìkọlù àti ìpànìyàn tó wáyé ní ìlú náà. Ní ọjọ́bọ̀ Thursday ni Tinubu ṣàbẹ̀wò sí ìlú Jos látàrí ìpànìyàn tó wáyé níbẹ̀ ní ọjọ́ Àìkú Sunday àti lọ́jọ́rú Wednesday níbi tí ọ̀pọ̀ èèyàn ti pàdánù ẹ̀mí wọn. Tinubu nígbà tó ń bá àwọn èèyàn náà kẹ́dùn sọ pé kò sí iye owó tàbí ọ̀rọ̀ tí àwọn fẹ́ sọ fún àwọn èèyàn náà tó máa ra ẹ̀mí àwọn èèyàn wọn padà. Ó ní òun kò kàn yọjú sí ìpínlẹ̀ Plateau láti bá àwọn èèyàn náà kẹ́dùn lásán. Ó ní àbẹ̀wò náà jẹ́ ọ̀nà láti wá ojútùú ọ̀nà àbáyọ sí làásìgbò tó máa ń wáyé ní agbègbè náà ní gbogbo ìgbà. Ààrẹ Tinubu gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní òun mọ ohun tí àwọn èèyàn agbègbè náà ń kojú. Ó ní wọn kò yan àwọn adarí láti máa bá wọn kẹ́dùn tàbí sọ wọ́n di opó àti ẹni tí kò láyà nílé mọ́. Ó sọ pé òun ṣèlérí pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ní wáyé mọ́ ní ìlú náà, tó sì darí àwọn ẹ̀ṣọ́ ààbò láti ṣàwárí àwọn tó wà nídìí ìkọlù náà kí wọ́n sì fi wọ́n jófin. Bákan náà ló tún ṣèlérí pé ìjọba máa fi ẹ̀rọ ayàwòrán ẹgbẹ̀rún 5 sí gbogbo òpópónà lójúnà láti mú ètò ààbò ìpínlẹ̀ Plateau gbópọn sí i. Nígbà tó ń bá àwọn aláṣẹ ìpínlẹ̀ Jos sọ̀rọ̀, ààrẹ ní láti ìgbà pípẹ́ ní irú ìkọlù náà ti máa ń wáyé ní ìlú Jos, tó sì ní òun kò fẹ́ torí ìkọlù tún balẹ̀ sí ìlú Jos mọ́. Ààrẹ wá pàṣẹ kí wọ́n gba àwọn asogbo ẹgbẹ̀rún kan káàkiri ìpínlẹ̀ Plateau láti máa ṣe ìrànwọ́ fáwọn òṣìṣẹ́ elétò ààbò. Ṣáájú ní ìbẹ̀rùbojo gbalé nílùú Jos tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Plateau lẹ́yìn ìròyìn kan tó sọ pé rògbòdìyàn míì tún bẹ́ sílẹ̀ lọ́jọ́rú Wednesday ọjọ́ 1 oṣù kẹrin ọdún yìí níbi tí èèyàn kan ti kú. Èyí ṣẹlẹ̀ lẹ́yìn táwọn agbébọn ti kọ́kọ́ ṣekú pa èèyàn 26 lẹ́kùn àríwá ìlú náà tí ìjọba sì kéde òfin kónílé-ó-gbélé látàrí ìṣẹ̀lẹ̀ náà. Ìròyìn tí a gbọ́ ni pé àwọn èèyàn kan tó ti ṣekú pa èèyàn kan, èyí tó mú kí ìbẹ̀rùbojo tún gbalẹ̀ sí. Ohun tí àwọn aráàlú sọ ni pé lágbègbè Nasarawa Guom ni ó ṣeé ṣe kí àwọn ọ̀dọ́ kan ti ṣekú pa èèyàn náà. Ìṣẹ̀lẹ̀ yìí ni a gbọ́ pé ó ti jẹ́ káwọn èèyàn tó ń gbé lẹ́gbẹ̀ẹ́ agbègbè náà bíi Faringada, Terminus, Gadabu àti Filimbo sá kúrò níbi tí wọ́n ń gbé. Fídíò kan tí a rí lórí ìtàkùn ayélujára ṣàfihàn báwọn èèyàn ṣe ń sàsálà fún ẹ̀mí wọn, èyí tó fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó agbègbè náà. Àwọn agbébọn ṣèkọlù sí agbègbè Angwa Rukuba àti Yariyawaye lẹ́kùn àríwá ìlú Jos tó súnmọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì Uni Jos. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan bíi aago 7:30 ìrọ̀lẹ́ làwọn jàǹdùkú agbébọn náà dé tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ ní agbègbè náà. Èèyàn 12 ní iléeṣẹ́ ọlọ́pàá kọ́kọ́ sọ pé ó kú nínú ìkọlù náà. Nígbà tó yá ní ìròyìn gbé jáde pé àwọn tó ti kú ti di èèyàn 26 báyìí. Lẹ́yìn ìkọlù náà ni gómìnà Caleb Mutfwang ìpínlẹ̀ Plateau kéde òfin kónílé-ó-gbélé fún ọjọ́ 2 ní ẹkùn àríwá ìlú Jos bẹ̀rẹ̀ láti òru ọjọ́ Àìkú Sunday tó kọjá. Lọ́jọ́rú Wednesday ní ìjọba dẹ òfin náà tí wọ́n sì ní àwọn aráàlú máa rìn ní ọ̀sán bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ agbésùnmọ̀mí kankan kò tíì jáde sọ pé àwọn làwọn ṣe ìkọlù náà, àmọ́ àwọn jàǹdùkú agbébọn ní ìjọba pé àwọn tó ṣe ìkọlù náà. Nọọsi Akẹkọ kan jẹ́ dídádúró fún fídíò tó gba orí ayélujára kan, èyí tó tú àṣírí bí kò ṣe síná, omi àti ẹ̀rọ agbẹ́mìíró oxygen lọ́gbà ilé ìwòsàn Enugu General. Ìṣèjọba gómìnà Peter Mbah ti bẹ̀rẹ̀ sí ní dojúkọ àtakò àríwísí lẹ́yìn tí wọ́n dá nọ́ọ̀sì akẹ́kọ̀ọ́ kan dúró láì ní gbèdéke, èyí tó gba orí ìtàkùn ayélujára kan fún títú àṣírí ipò ẹgẹrẹmìtì tí ọgbà ilé ìwòsàn Uwani General ní Enugu wà. Nọ́ọ̀sì nínú fídíò ìtẹ̀lé tómijé lójú kan tó jẹ́ gbígbé sójú òpó ayélujára TikTok àti Twitter fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti dá obìnrin náà dúró lẹ́nu iṣẹ́ ètò ìlera rẹ̀ tó sì jẹ́ yíyọ kúrò nínú àwọn òṣìṣẹ́ ọgbà ilé ìwòsàn náà gẹ́gẹ́ bí ìjìyà fún kíké gbàjarè síta. Awuyewuye náà ló bẹ̀rẹ̀ lóṣù kẹta tí a lò tán lọ́dún 2026 nígbà tí nọ́ọ̀sì náà ka fídíò kan kalẹ̀ èyí tó ṣàfihàn ipò burúkú tí ọgbà ilé ìwòsàn ìpínlẹ̀ ìlú náà wà. Àwọn nọ́ọ̀sì méjì nínú fídíò náà kọminú pé àwọn òṣìṣẹ́ elétò ìlera
máa ń ṣiṣẹ́ nínú òkùnkùn bírímù látàrí àìsí iná. Wọ́n ní kò sí omi, kò sí àwọn irinṣẹ́ ẹ̀rọ èémí agbẹ́mìíró bíi oxygen, kódà nígbà tí àwọn bá ní ìtọ́jú obìnrin aláboyún tó fẹ́ rọ̀bí. Nọ́ọ̀sì náà sọ wípé òun ni arábìnrin tó gbé ìṣẹ̀lẹ̀ nípa ilé ìwòsàn ní Uwani sójú òpó ayélujára. Ó ní ó jẹ́ ìbànújẹ́ ọkàn pé wọ́n ti dá òun dúró láì ní gbèdéke, wọ́n sì ti yọ òun kúrò lẹ́nu iṣẹ́ ètò ìlera tóun ti ń ṣiṣẹ́. Ó kọminú náà nínú fídíò tuntun èyí tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn Sahara Reporters lọ́jọ́bọ̀ Thursday. Ó ní ṣé àwọn wá sí ohun tí kò dára ni? Ó ní àwọn kàn fẹ́ kí wọ́n mọ̀ nípa ìṣòro ìpèníjà tí ọgbà ilé ìwòsàn náà ń dojúkọ. Ó ní báyìí ìjìyà tó le ni wọ́n fi jẹ àwọn. Nígbà tí ìjọba ìpínlẹ̀ Enugu kọ́kọ́ kọ̀yà sí fídíò náà nípa bíbá àwọn aláṣẹ ọgbà ilé ìwòsàn náà wí tí wọ́n sì yanjú ìṣòro lára àwọn ìṣòro ìpèníjà tí wọ́n là kalẹ̀. Àkíyèsí tó yí padà kúrò láti ohun amáyédẹrùn lọ́gbà ilé ìwòsàn náà sí gbígbéná wojú nọ́ọ̀sì akẹ́kọ̀ọ́ tó ké gbàjarè síta nípa ìṣẹ̀lẹ̀ náà. Ojúlówó ìròyìn náà tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlera náà lọ́gbà ilé ìwòsàn tọ́ka sí ilé ìwòsàn náà gẹ́gẹ́ bí páńpẹ́ ikú dípò ọgbà ilé ìwòsàn. Ìfòfinde aláìní gbèdéke náà ti gbé gómìnà Mba lójú ìjì pẹ̀lú bí ọ̀pọ̀ èèyàn ṣe ń ké sí i láti dá sí ọ̀rọ̀ náà kó sì dáàbò bo nọ́ọ̀sì ọ̀dọ́ náà kúrò lọ́wọ́ ìṣèjọba aninilára. Àwọn nọ́ọ̀sì náà ló ti kọ́kọ́ kọminú pé ilé ìwòsàn ìjọba lèyí o, ó burú gbà pé kò síná, kò sómi tàbí ẹ̀rọ èémí oxygen láti bímọ. Nísinsìnyí ìbéèrè tó gba orí ayélujára kan báyìí ni bóyá ìjọba ìpínlẹ̀ náà yóò sì dúró lórí ìdádúró náà tàbí gbé ìgbésẹ̀ láti dáàbò bo òṣìṣẹ́ elétò ìlera náà, ẹni tó mú ìjọba ní tipátipá láti ṣàtúnṣe ohun tó yẹ nípa yíyanjú ìṣòro tó ń dojú kọ wọ́n lọ́gbà ilé ìwòsàn náà. Ẹ fúra o, Èkó ni àrùn HIV pọ̀ sí jù ní Nàìjíríà. Èèyàn 2,298 ló ti ní láàrin oṣù mẹ́ta àkọ́kọ́ lọ́dún 2026. Àjọ NDR ló pariwo ẹ̀ sí gbòòrò ayé. Ẹ̀ka tó ń rí sí òǹkà àti ọ̀rọ̀ gbogbo tó jẹ mọ́ kòkòrò àrùn HIV lórílẹ̀‐èdè yìí, National Data Repository, ti gbé àbájáde ìwádìí òǹkà kòkòrò àrùn kògbóògùn náà jáde fún ti abala àkọ́kọ́ ọdún 2026. Ohun tí wọ́n fi léde lọ́jọ́rú Wednesday, ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2026 ni pé Èkó níbi tí kòkòrò àrùn náà pọ̀ sí jù ní Nàìjíríà fún sáà yìí gẹ́gẹ́ bí ìwádìí ṣe sọ. Àjọ NDR kéde pé ìpínlẹ̀ Èkó ní òǹkà àwọn tó ti lùgbàdì àrùn náà pọ̀ sí jù báyìí. Wọ́n ní 298 ní òǹkà iye èèyàn tí wọ́n ní HIV lẹ́kọ̀ọ́ bí àkọsílẹ̀ àjọ náà sì sọ. Ìpínlẹ̀ Benue tó máa ń sábà wà nípò kínní nínú òǹkà yìí já wálẹ̀ ní abala àkọ́kọ́ ọdún 2026. Ìpínlẹ̀ Benue náà ló ti já padà sí 1,949 báyìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ National Data Repository ṣe sọ. Òǹkà kòkòrò HIV lórílẹ̀‐èdè yìí fún abala àkọ́kọ́ 2026 lápapọ̀ ni wọ́n ló jẹ́ 20,838. Láàrin oṣù kìíní ọdún yìí sí oṣù kẹta ni wọ́n rí iye yìí gbé kalẹ̀ bí àwọn tó ní HIV ní Nàìjíríà. Nínú òǹkà àpapọ̀ náà ní Èkó àti Benue sì ti wà ní ipò kínní àti ìkejì. Àwọn ìpínlẹ̀ yòókù tí wọ́n tún kéde òǹkà àrùn HIV wọn ni Akwa Ibom 1,159, Rivers 1,137, Anambra 1,013, Kaduna 842, Sokoto 83, Yobe 97, Zamfara 139, Ogun 770, Ọ̀yọ́ 766, Ondo 383, Ọ̀ṣun 238, Èkìtì 129. Àwọn ìpínlẹ̀ mìíràn ní Abia 529, Ebonyi, Enugu 489, Imo 650, Bayelsa 262, Cross River Delta 827, Edo 513, Jigawa 184, Kano 462, Katsina 214, Kebbi 191, Sokoto 83, Zamfara 139, Adamawa 396, Bauchi 206, Borno 267, Gombe 261,
Taraba 603, Nasarawa 637, Niger 396 àti Abuja FCT 679. Gẹ́gẹ́ bí àjọ NDHOW ṣe wí, ìdá 95% èèyàn tó ń gbé pẹ̀lú kòkòrò àrùn HIV ló ti mọ̀ báyìí pé wọ́n ní àrùn náà, yàtọ̀ sí ti tẹ́lẹ̀ tí ọ̀pọ̀ èèyàn kì í tètè mọ̀. Lára àwọn ìdá 95% 95% tó ti mọ̀ pé àwọn ní kòkòrò náà ti ń gba ìtọ́jú, bẹ́ẹ̀ ni ó tó èèyàn 1,657,173 tó ń gba ìtọ́jú káàkiri àwọn ibùdó ìtọ́jú 1,997 káàkiri. Ìdá 95% ni wọn kò lè pín àrùn náà kiri látàrí ìtọ́jú. Bákan náà ni àbájáde náà sọ pé àwọn obìnrin ló lùgbàdì kòkòrò náà jù àti pé àwọn ọ̀dọ́ ló fara kó jùlọ nínú wọn. Fún ti ọdún yìí, ìjọba àpapọ̀ Nàìjíríà ti kéde pé òun yóò ya $346 million sọ́tọ̀ fún ìtọ́jú àwọn àrùn bíi HIV, ikọ́ ife àti àrùn ibà. Owó náà yóò wà fún ìpèsè àwọn nǹkan èèlò ìtọ́jú, àbẹ̀wò àwọn yàrá àyẹ̀wò, ìdàgbàsókè ilé ìwòsàn alábọ́dé àti ààbò aráàlú. Mínísítà ètò ìlera àti àlàáfíà Ọ̀jọ̀gbọ́n Muhammad Pate ṣàlàyé pé Nàìjíríà ń dojú kọ ìnáwó abẹ́lé bí ilẹ̀ òkèèrè ṣe ń dín ìrànlọ́wọ́ tí wọ́n kù. Àwọn onígbàgbọ́ káàkiri àgbáyé ṣe ìrántí ọjọ́ tí wọ́n kan Jésù mọ́ igi àgbélébù tí a mọ̀ sí ọjọ́ Ẹtì Rere, Good Friday. Ọdún àjíǹde yìí ní àwọn ọmọlẹ́yìn Kristi jákèjádò àgbáyé máa ń ṣe ìrántí ikú àti àjíǹde Jésù Kristi. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀sìn Kristẹni, àwọn onígbàgbọ́ máa ń ya ọjọ́ náà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìbànújẹ́, ọjọ́ ọ̀fọ̀, ọjọ́ ìrònúpìwàdà àti ọjọ́ ààwẹ̀. Ọjọ́ yìí sì ni wọ́n máa ń pè ní ọjọ́ Ẹtì Rere lóde òní. Kódà ọ̀pọ̀ Kristẹni kì í jẹ ohun abẹ̀mí tó jẹ́ ẹlẹ́jẹ̀ ní irú àyájọ́ òní láti sàmì àti ìyà ńlá ikú Jésù lórí igi àgbélébù. Òní yìí tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹrin ní ọjọ́ Ẹtì Rere fún ọdún yìí bọ́ sí, tí wọ́n ń pè ní Good Friday. Bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ ọ̀fọ̀ àti ìbànújẹ́ ni ọjọ́ náà jẹ́ nínú ìtàn ẹ̀sìn onígbàgbọ́, àmọ́ ọjọ́ náà ló jẹ́ òpin ọ̀sẹ̀ tó ṣe pàtàkì jùlọ nínú ìtàn Kristẹni. Ọ̀sẹ̀ yìí ni wọ́n máa ń pè ní ọ̀sẹ̀ ìkáàánú fún ìjìyà àti ikú Jésù Kristi. Ìgbàgbọ́ àwọn Kristẹni ni pé ọjọ́ Ẹtì náà ni Jésù kú lórí igi àgbélébù tó sì kó ẹ̀ṣẹ̀ gbogbo aráyé lọ kó tó di pé ó jíǹde padà ní ọjọ́ kẹta. Àlùfáà Mike Smith ṣàlàyé ìdí tí wọ́n fi ń pe ọjọ́ náà ní Good Friday, ìyẹn ọjọ́ Ẹtì Rere, dípò ọjọ́ ìbànújẹ́ tí ọjọ́ náà jẹ́. Ó ní lóòótọ́ ló jẹ́ ọjọ́ ìbànújẹ́, ṣùgbọ́n ní ìdàkejì ẹ̀wẹ̀ ọjọ́ ayọ̀ ni ọjọ́ náà, nítorí pé ọjọ́ ọ̀hún gan ni Jésù kó ẹ̀ṣẹ̀ aráyé lọ lórí igi àgbélébù. Ó ní àwọn onígbàgbọ́ máa ń rí ọjọ́ náà bí ọjọ́ tí Ọlọ́run kó ẹ̀ṣẹ̀ aráyé lọ tó sì dárí ẹ̀ṣẹ̀ gbogbo èèyàn lábẹ́ orí ọ̀fẹ́ Jésù Kristi jì wọ́n. Àlùfáà náà parí ọ̀rọ̀ rẹ̀ pé àgbélébù nìkan ni ìdáhùn sí gbogbo ìbéèrè àwọn Kristẹni lórí gbogbo ìṣòro tí wọ́n bá gbé tọ̀ Ọlọ́run wá. Èrèdí rèé tí ọjọ́ Good Friday yìí fi jẹ́ ọjọ́ àyájọ́ ayọ̀ fún gbogbo onígbàgbọ́, bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ burúkú ni ọjọ́ náà nínú ìtàn ẹ̀sìn Kristẹni káàkiri àgbáyé. Wọ́n tún sọsẹ́ láabi wọn o. Àwọn agbébọn jí ọ̀pọ̀ Olùgbé-ilu Sokoto gbé bí àwọn ọlọ́pàá ṣe gùn lé iṣẹ́ ìdólẹ̀mí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto ti fìdí ìkọlù alẹ́ ọjọ́bọ̀ Thursday nílùú Chacho múlẹ̀ níjọba ìbílẹ̀ Wọnò. Lákòókò náà ni wọ́n jí ọ̀pọ̀ àwọn olùgbé ìlú sálọ tí àwọn míì sì farapa yánnayànna. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé ní déédéé aago 11 alẹ́ 11 PM lọ́jọ́rú Wednesday, èyí tó sọ ìlú náà sínú ìyípayà ìbẹ̀rùbojo bí àwọn adìyàmọ́ra ṣèkọlù ṣe ya wọ ìlú náà tí wọ́n sì gba ọ̀nà tó lọ aginjù ìbẹ̀rù sábòǹbani wọnú ìlú. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn lọ́jọ́ Ẹtì Friday nínú ìfọ̀rọ̀wérọ̀ lórí fóònù ìbánisọ̀rọ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ahmad Rufai sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti darí ikọ̀ àwọn agbófinró lọ agbègbè náà tí wọ́n sì ti gùn lé ìgbésẹ̀ ìgbìyànjú láti tọpinpin lépa àwọn àṣeláàbí náà àti láti dóòlà àwọn olùfarakásá. Rufai ní iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ti gùn lé ìgbésẹ̀ iṣẹ́ ìdóòlẹ̀mí. Ìwádìí sì ti ń lọ lọ́wọ́ láti mọ iye àwọn olùfarakásá
tí wọ́n jí gbé. Àwọn oṣojú mi kò rò tọ́ka sí pé àwọn aṣèkọlù ṣọṣẹ́ láabi wọn nígbà tí àwọn olùgbé ìlú ń sùn lọ́wọ́ tó sì mú kí ọ̀pọ̀ sá àsálà fún ẹ̀mí ara wọn lásìkò ìṣínà ìbọn bolẹ̀. Olùgbé ìlú kan ṣàlàyé ohun tójú wọn rí. Ó ní ìta làwọn ń sùn nígbà tí àwọn ké gbàjarè síta. Gbogbo àwọn èèyàn ló ń sá àsálà fún ààbò. Àwọn gbọ́ ìró ìbọn láti apá ẹkùn ìlú náà. Ìròyìn jábọ̀ pé àwọn èèyàn 9 tí púpọ̀ wọn jẹ́ obìnrin, àwọn àgbàlagbà ọkùnrin ló jẹ́ jíjígbé sálọ nípasẹ̀ àwọn àṣekọlù náà. Nígbà tí àwọn méjì míì sì farapa tí wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́. Rufai fi dá àwọn aráàlú lójú nípa ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá láti dá àlàáfíà padà bọ̀ sípò lágbègbè náà, tí wọ́n sì rọ àwọn olùgbé ìlú láti wà lójúlàlá kan fi ń sọrí kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò gbogbo. Wọ́n rọ àwọn aráàlú láti pèsè àwọn àlàyé àti ìtanilólobó òtítọ́ lásìkò tó lè ṣèrànwọ́ fún iṣẹ́ ààbò tó ń lọ lọ́wọ́. Ó fi kún pé ààbò ẹ̀mí àti dúkìá ló jẹ àwọn lógún jùlọ nínú ìkọlù náà. Ìkọlù náà ti mú àníyàn àti ìkọminú pọ̀ sí láàrin àwọn olùgbé ìlú lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn lágbègbè náà, pẹ̀lú ìpè fún wíwà níkàlẹ̀ àwọn àjọ elétò ààbò lójúnà láti dènà ìtẹ̀síwájú ìkọlù. Gbogbo àwọn tó ń ṣekú pa àwọn èèyàn nílẹ̀ Nàìjíríà yẹ kán fojú winá òfin ní Kanmokobo. Pasitọ Enenche ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Pasitọ àgbà fún ìjọ Dunamis International Gospel Center Paul Enenche ti pè fún ìfigbóró òfin gbé àwọn tó bá lọ́wọ́ nínú ìṣekúpani ní Nàìjíríà kí wọ́n sì fi wọ́n jófin. Ẹni tó ń sọ̀rọ̀ lọ́jọ́rú Wednesday lákòókò ètò ìsìn tí wọ́n pe àkòrí rẹ̀ ní April 2026 Preservation and Power Communion Service ní ìjọ Dunamis International Gospel Center l'Abuja. Àlùfáà náà fi àníyàn àti ìkọminú rẹ̀ hàn lórí ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ tó ń peléke sí lójoojúmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó tẹnumọ́ pé àwọn aṣèlábí náà gbọ́dọ̀ fojú winá òfin láìsí àní-àní. Ó jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí nípa ìṣekúpani náà kò gbọ́dọ̀ jẹ́ fífọwọ́ yẹpẹrẹ mú rárá. Ó sì yẹ kí ìgbésẹ̀ ojútùú ọ̀nà àbáyọ jẹ́ gbígbé ní kíámọ́sá. Ó tẹnumọ́ pé kò gbọ́dọ̀ ju ọ̀sẹ̀ mélòó kan lọ tàbí ó pọ̀ jù ọ̀sẹ̀ kan fún àwọn arúfin ọ̀daràn náà láti jẹ́ fífigbóró òfin gbé kí wọ́n sì fi mú wọn kó kúlúbúsú àta òfin. Enenche tọ́ka sí àpẹẹrẹ adarí àjèjì kan, ẹni tó dé ipò ọ́fíìsì tó sì gbéná wojú àìsí ààbò ní olú ìlú orílẹ̀-èdè náà nípa pípàṣẹ kí wọ́n nawọ́ gán àwọn olùdarí ikọ̀ ọ̀daràn náà láàrin àkókò péréte. Gẹ́gẹ́ bó ṣe wí, ìgbésẹ̀ ìpinnu náà yọrí sí nínawọ́ gán àwọn olùdarí ikọ̀ ọ̀daràn náà lẹ́yìn tí wọ́n mú un lọ, tí wọn ò sì jẹ́ rírí padà mọ́, tí wọ́n sì dá ète ìwà ọ̀daràn tí wọ́n ti ṣètò rú pátápátá. Ó ní wíwá ojútùú ọ̀nà àbáyọ sí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn láti ìpilẹ̀ṣẹ̀ nípa fífojú sun àwọn ògbóǹtarìgì tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn náà ló lè dín ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ kù. Ó fi kún pé kíkùnà láti gbé ìgbésẹ̀ ní kíákíá mú àníyàn wà nípa ìbáṣepọ̀ tàbí àìbìkítà nínú ètò ìṣèjọba. Àlùfáà náà tún tako bí ìṣekúpani ṣe ń tẹ̀síwájú lórílẹ̀-èdè èyí tó ti di lemọ́lemọ́ báyìí. Ó ṣàpèjúwe ipò náà gẹ́gẹ́ bí èyí tí kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ, tó sì ń pè fún ìgbésẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ àti ìdásí látòkè wá. Ó pàrọwà fún àwọn èèyàn Nàìjíríà láti gbàdúrà fún orílẹ̀-èdè wọn kí wọ́n wá ìrànlọ́wọ́ àti àánú nípa bíborí ìṣòro ìpèníjà ètò ààbò tó ń lọ lọ́wọ́. Ọ̀rọ̀ tó tẹnu ìránṣẹ́ Ọlọ́run jáde yìí ló wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn agbébọn ṣekú pa àwọn èèyàn 16 tí àwọn yòókù sì farapa ní agbègbè Angwan-Rukuba níjọba ìbílẹ̀ Àríwá Jos nípínlẹ̀ Jos lọ́jọ́ Àìkú Sunday. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.